kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn agbẹ́yìnga ṣe ń lọ́ba fún àánú àtúndúró ńlá láti àrígbà láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kejì. A gbàdúrà wípé àṣeyọrí yóò bọ̀ wá fún wa, àlùyọ yóò bọ̀ wá fún wa, ìṣerere yóò bọ̀ wá fún wa, ọrọ̀ àti ìbùkún ńlá yóò bọ̀ wá fún wa, àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́yìn yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 19 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé Ọlọ́run tí kò ní gbèdéke, apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 13. A mú Bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ 1 dé 12. Bẹ́ẹ̀ ni Bíbélì ọlọ́dọọdún kan a mú nínú ìwé Númérì orí 30 títí dé 32. Orin 16. Bó ti dùn láti gbà Jésù. Àkọ́sórí Àìsáyà orí 43 ẹsẹ̀ 13. Lóòótọ́ kí ọjọ́ kí ó tó wà, èmi náà ni, kò sì sí ẹni tí ó lè gbani kúrò ní ọwọ́ mi. Ta ni ó lè yí i padà? Lóòótọ́ kí ọjọ́ kí ó tó wà, èmi náà ni, kò sì sí ẹni tí ó lè gbani kúrò ní ọwọ́ mi. Èmi yóò ṣiṣẹ́, ta ni ó lè yí i padà? Bíbélì kíkà ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ 1 dé 12. Èéṣe tí ẹ̀yin orílẹ̀-èdè fi ń bínú fùfù, àti tí àwọn ènìyàn ń gbèrò ohun asán? Àwọn ọba ayé kẹ́sẹ̀ jọ, àti àwọn ìjòyè wọ́n gbìmọ̀ pọ̀ sí Olúwa àti sí ẹni àmì òróró rẹ̀ pé, ẹ jẹ́ kí a fa idà wọn já, kí a sì mú okùn wọn kúrò ní ọ̀dọ̀ wọn. Ẹni tó jókòó ní ọ̀run yóò rẹ́rìn-ín, Olúwa yóò yọ sùtì sí wọn. Nígbà náà ni yóò sọ̀rọ̀ sí wọn ní ìbínú rẹ̀, yóò sì yọ wọ́n lẹ́nu nínú ìbìnújẹ́ rẹ̀ kíkan. Ṣùgbọ́n mo ti fi ọba mi jẹ lórí Síónì, òkè mímọ́ mi. Èmi ó sì ròyìn ìpinnu Olúwa. Ó ti wí fún mi pé, ìwọ ni ọmọ mi o. Lónìí ni mo bí ọ. Béèrè lọ́wọ́ mi. Èmi yóò fi àwọn orílẹ̀-èdè fún ọ ní ìní rẹ, àti ìhà òkun ilẹ̀ ní ọrọ̀ ilẹ̀ rẹ. Ọ̀pá irin ni ìwọ yóò fi fọ́ wọn. Ìwọ yóò sì rún wọn wómúwómú bí ohun èlò amọ̀. Ǹjẹ́ nítorí náà kí ẹ̀yin kí ó gbọ́ o, ẹ̀yin ọba, kí a sì kó yín jọ, ẹ̀yin onídàájọ́. Ẹ fi ìbẹ̀rù sin Olúwa. Ẹ máa yọ̀ tí ẹ̀yin ti ìwárìrì. Fi ẹnu kò ọmọ náà ní ẹnu, kí ó má ṣe bínú. Ẹ̀yin aṣiṣègbé ní ọ̀nà náà, bí inú rẹ̀ bá run kíún. Ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Wò ó, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Ṣé ohun kan wà tí ó ṣòro fún mi? Ìwé Jeremáyà orí 22 ẹsẹ̀ 17. Ọlọ́run béèrè ìbéèrè yìí, a sì rí ìgbà púpọ̀ tí ó ṣe bẹ́ẹ̀ nínú Bíbélì. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá béèrè ìbéèrè, kì í ṣe pé òun kò mọ ìdáhùn, ṣùgbọ́n ó fẹ́ fi nǹkan hàn nípa ara rẹ̀ ni. Ọlọ́run béèrè ìbéèrè nínú ẹsẹ̀ tí a kà lókè yìí nítorí pé ó fẹ́ kí o mọ̀ pé òun kò ní ìdíwọ̀n kankan. Ọ̀rọ̀ náà, àìní ìgbèdéke, ó túmọ̀ sí pé láìní ìdíwọ̀n. Ọ̀rọ̀ náà jẹ́ àkópọ̀ àwọn ọ̀rọ̀ méjì, àìní àti gbèdéke. Ó jẹ́ àfọ̀mọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti inú èdè Látìnì àti Gíríkì. Ó túmọ̀ sí àìní. Ìdíwọ́ túmọ̀ sí pé nǹkan kù díẹ̀, kò pé. Nígbà tí a bá sọ pé Ọlọ́run kò ní ìdíwọ̀n, ó túmọ̀ sí pé ó jẹ́ alákòóso pátápátá, kò sì sí ohun tó lè dènà rẹ̀. Èṣù máa ń dènà ìgbésí ayé àwọn ènìyàn nípa fífi ìdíwọ̀n sí i pé
Títí di ibí yìí ni ìwọ lè dé, ìwọ kò lè lọ síwájú mọ́. Fún àpẹẹrẹ, bí ẹnìkan bá jẹ́ arọ, ó sì lè máa rákò, ṣùgbọ́n kò lè dúró, kò lè rìn, kò sì lè sáré. Nítorí náà, ìrìnàjò rẹ̀ ní gbèdéke, ṣùgbọ́n Ọlọ́run kò ní gbèdéke. A kò sì lè dá a dúró. Kò sí ohun tí ó lè dènà rẹ̀ láti ṣe ohun tó fẹ́ ṣe. Ọlọ́run wa, ẹni tí ó jẹ́ ẹ̀mí ni, kò lè ní ìgbèdéke kankan rárá o. Nígbà tí Ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́, kò sí ẹni tó lè dá dúró. Nítorí ó fẹ́ dá nǹkan kan ṣẹ̀dá. Ó lè lo ohun tó dá tí ó dàbí wípé kò sí, ó sì yí padà sí ohun ìyanu. Nígbà tí ó rí bí ayé ṣe wà ní ìbẹ̀rẹ̀, tí òkùnkùn tí ó bo ilẹ̀, kò ṣàníyàn tàbí kí ó páyà, ṣùgbọ́n ó sọ pé kí ìmọ́lẹ̀ kí ó wà. Ìwé Genesis orí 1 ẹsẹ̀ 3. Bí òkùnkùn náà ṣe pọ̀ tó, ó sá nígbà tí ó gbọ́ ohùn Ọlọ́run. Nígbà tí gbogbo àwọn agbára ọ̀tá bá kójọpọ̀, ẹni tí ó jókòó ní ọ̀run yóò rẹ́rìn-ín nípa pé agbára rẹ̀ kò ní ìdíwọ̀n. Láì ní ìdíwọ̀n lè hàn láìsí ìbéèrè. Ìwé orin Dáfídì orí 2 ẹsẹ̀ 1 dé 4. Nínú Bíbélì kíkà tòní, a rí bí àwọn orílẹ̀-èdè, àwọn ọba ayé ṣe kójọ láti kọjú sí Ọlọ́run, ṣùgbọ́n ní ìkẹyìn wọ́n ṣubú. Nígbà tí ọ̀tá bá kó ìdènà lòdì sí ọ wá, ìgbà yẹn ni pé kí ìwọ kí ó rẹ́rìn wọn, nítorí pé o ní bàbá tí kò ní gbèdéke. Bí ìwọ bá pè é ní orúkọ rẹ̀, sì fi ìgbàgbọ́ rẹ pátápátá sínú rẹ̀, ó máa ṣe ìyanu rẹ̀ nínú ìgbésí ayé rẹ láìka ìdènà tàbí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá tó yí ọ ká sí o. Olùfẹ́, ìwọ kò ní ìdí kankan láti bẹ̀rù ìhàlẹ̀ èṣù tàbí àwọn ìdènà tí ó dàbí ẹni pé kò ṣeé borí. Ké pe Ọlọ́run, ó dájú pé kò ní ìdíwọ̀n rárá o. Ìwọ yóò sì borí gbogbo ohun tó dúró ní iwájú rẹ pátápátá. Ọlọ́run tí kò ní ìgbèdéke, jọ̀wọ́ ja gbogbo ogun ayé mi fún mi, kí o sì fún mi ní ìṣẹ́gun ní ọ̀nà mi gbogbo ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run mi, ìwọ tí kò ní gbèdéke, Olúwa jọ̀wọ́ ja ogun ayé mi fún mi o, kí o sì fún mi ní ìṣẹ́gun ní gbogbo ọ̀nà. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayápé ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa bá mi share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.